Yes. Hello. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Gbogbo wákàtí tí ẹ bá wà, mo kí yín, mo kí ọmọdé, mo kí àgbà. Mo kàn fẹ́ sọ̀rọ̀ nípa soyekoribe. Látọjọ́ yìí mo tí ì jáde lórí ọ̀rọ̀ tó jà ràn-ìràn lórí Facebook. Pé soyekoribe ó bú Sunday Igboho and bàbá wa Bánjí Akíntóyè. Ọ̀rọ̀ náà ti ń jà ràn-ìràn láti bí ọjọ́ mélòó kan torí mo ráyè jáde wá sórí ètò. Mo ráyè jáde wá sí orí ètò láti wá ṣètò fún soyekoribe. Ṣé rí soyekoribe? Èmi mọ̀ nínú ọkàn ara mi pé ó sì máa ka àbùkù lọ́jọ́ kan. Tẹ́ bá ti rí ọmọdé tó bá ti ń bú àgbàlagbà always, tó bá ti ń bú àgbàlagbà always, tẹ́ bá ti rí ọmọdé tó bá ti ń bú àgbàlagbà always, orú ọmọ bẹ́ẹ̀ yẹn ó máa ń ka àbùkù lọ́jọ́ iwájú ni. Soyekoribe, ìwọ wá sọ pé ìwọ fún ìyàwó Sunday Igboho ní 500,000. Ó sọ pé ó fún ìyàwó Sunday Igboho ní 500,000. 500,000 tó dẹ̀ fún ìyàwó Sunday Igboho, ìwọ kọ́ ló ní owó yẹn. Owó tí àwọn Yorùbá nation, owó tó ń dá fún ẹ, òun ló fún ìyàwó Sunday Igboho. Èló ni 500,000? Owó tó jẹ́ pé ìwọ kọ́ ló ní, wọ́n dá owó náà fún ẹni pé kó fún ìyàwó Sunday Igboho. Sunday Igboho kò kí ń ṣe ẹni àrífín. Lóòótọ́ mo ò mọ Sunday Igboho rí o, èmi ò rí rírí, èmi ò fojú rí Sunday Igboho rí, but èèyàn tó jẹ́ pé èèyàn pàtàkì ni. A ti rí gbogbo nǹkan tó ti ṣe, a ti rí gbogbo nǹkan tó ti ṣe fún help fáwọn èèyàn. Ọmọ aláìní ó ṣèrànlọ́wọ́ fún wọn. Ẹni tó bá gbalẹ̀, tó bá rí pé àwọn ọmọ onílẹ̀ fẹ́ ṣe bákanbákan sí orí ilẹ̀ yẹn, tó bá lọ bá Sunday Igboho pé ìkan báyìí ló ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ mi ni o, Sunday Igboho á lọ síbẹ̀, á dẹ̀ make sure láti gba ilẹ̀ yẹn. TikTok? That's why mo sọ pé no, Sunday Igboho ó jẹ́ ènìyàn tó wà, mo tẹ̀ mọ́ ọkàn tí mo ṣe lè pe Sunday Igboho. Sunday Igboho ó jẹ́ ènìyàn lọ́dọ̀ tèmi, ó jẹ́ ànábì kan tọ́lọ́run dá, ó dá sọ́tọ̀ ni. Sunday Igboho èmi ò mọ̀ rí, but èèyàn kan tí yẹ pé mo gbọ́rúkọ ẹ̀ dáadáa, mo ò gbọ́rúkọ Sunday, mo ò gbọ́rúkọ ẹ̀ fún ìbàjẹ́. Mo ti gbọ́rúkọ Sunday Igboho more than 10 times, wọ́n dẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀ dáadáa ni. Tẹ́ bá ti réyàn ìkíní, ìkejì, ìkẹta, ìkẹrin, ìkarùn, ìkẹfà tó ti sọ̀rọ̀ èèyàn kan pé ẹni yìí ó máa ń ṣe dáadáa, ibi tẹ́ ti máa mọ̀ pé ènìyàn gidi nìyẹn. Soyekoribe, ìwọ ń bú bàbá wa Bánjí Akíntóyè, ó ti ṣàgbákò láyé ẹ̀. Soyekoribe, ìlú òyìnbó tó wà yẹn, ò rí ṣe ní ìlú òyìnbó tó wà yẹn. Soyekoribe, ò rí ṣe ní ìlú òyìnbó tó wà yẹn. Tó bá rí ṣe ní ìlú òyìnbó tó wà yẹn, 500,000 kò ní jọ ẹ́ lójú, torí owó yẹn jọ ẹ́ lójú ló ṣe sọ̀rọ̀ sí Sunday Igboho. Ìwọ kọ́ ló dẹ̀ ní owó yẹn, wọ́n dá owó náà fún ẹni lẹ́nu ẹ̀. Soyekoribe, gbogbo ẹ̀yin agitators tẹ́ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá nation, especially ẹ̀yin agitator obìnrin, orúkọ Sunday Igboho lẹ fi ń make owó, gbogbo ẹ̀ láti rí. Mo sọ̀rọ̀ kan lọ́jọ́ kan, mo ní èèyàn kan ló force mi wọ Yorùbá nation. Mo wọ Yorùbá nation torí ti Sunday Igboho, mo wọ Yorùbá nation torí ti bàbá Bánjí Akíntóyè, èmi ò wọ Yorùbá nation torí ti anybody. Èmi wọ Yorùbá nation ni pé Fúlàní pa ìran wa, wọ́n pa ìran Yorùbá. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n dá sí ọ̀rọ̀ náà,
ìdí tèmi fi join Yorùbá nation ni pé a gbọ́dọ̀ gba òmìnira. Fúlàní wọn lè kúrò ní ìlú wọn kó wá sí ìlú títí wa kó wá máa pa wá. Yorùbá ò lè lọ sí north kó lọ máa pa àwọn ọmọ Haúsá kó máa pa àwọn Fúlàní. Wàhálà ti ṣẹlẹ̀, ogun á ti ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ìdí tèmi fi wọ Yorùbá nation nìyẹn. Òun ni mo sọ pé èmi ò bínú sí bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Ìdí tèmi fi bínú sí ni pé tí mo fi bínú sí bàbá wa Bọ́lá Ahmed ni pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kò dá sọ́dọ̀ Yorùbá. Tó bá tẹ̀lé gbégbá president ó fẹ́ jẹ ààrẹ lórí wa, tí kan àjálù bá tẹ̀ ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ọgbọ́n kan ló máa fi sọ̀rọ̀. O lè jáde sórí social media kó má lò ju 5 minutes lọ. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ má bínú. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ ká dìbò tán gbogbo ẹ máa níyànjú. Ó ti tán. Tọ́lọ́run bá sọ pé ẹ máa débẹ̀ ẹ máa débẹ̀. Tọ́lọ́run bá sọ pé ẹ ní débẹ̀ kẹ́tù ná 1 billion 100 billion ẹ ní débẹ̀. Tẹ́ bá náwó rárá ẹ náwó náírà yín ni o. Tọ́lọ́run bá sọ pé ẹ máa débẹ̀ ẹ máa débẹ̀. So yẹn lọ bẹ́ẹ̀ soyekoribe ó ti ṣàgbákò láti ní lọ. Ìwọ yánu ó wá sọ̀rọ̀ sí Sunday Igboho ṣá, ó sọ̀rọ̀ sí bàbá Bájí Akíntóyè, ó ní kò sí ẹni tí wọ́n ò lè sọ̀rọ̀ sí. Ó ní eléyìí tó jẹ́ Buhari gan wọ́n ń sọ̀rọ̀ sí. Ìwọ lẹ́nu ẹ̀ soyekoribe ó ń bú Sunday Igboho. Ara kan tá a máa ń sọ nìyẹn pé ìjà Yorùbá ṣòro gbè. Ẹ̀ ń bú bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà yẹn, ẹ̀ ń bú wọn pé Ààrẹ Ọ̀nà Kakanfò pé kò dáhùn sọ̀rọ̀ Yorùbá. Kánípò fi gbogbo ara fi dáhùn sọ̀rọ̀ Yorùbá ni ìkan tẹ́ ẹ ṣe fún Sunday Igboho, ìkan yẹn lè máa tún ṣe fún Ìbà Gani Adams. Ẹ̀yin náà lẹ́ sọ̀rọ̀ sí Ìbà Gani Adams nígbà yẹn pé Ìbà Gani Adams pé kò dáhùn sọ̀rọ̀ Yorùbá. Èmi gangan tí mo sọ̀rọ̀ èmi gan sọ̀rọ̀ nígbà yẹn pé kí ló dé tí bàbá Gani Adams ò sì dáhùn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ táwọn Fúlàní dẹ̀ ń pa wá. Ẹ̀yin ni ààrẹ ilẹ̀ Yorùbá, ẹ̀yin ni àfijẹ ààrẹ nílẹ̀ Yorùbá. Èmi náà sọ̀rọ̀ nígbà yẹn. Bàbá yẹn ti mọ ìkan tó fẹ́ ṣẹlẹ̀, òun ni bàbá yẹn ṣe fi gbogbo ara fi sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá mo kàn fẹ́ gbà yín nímọ̀ràn. Tẹ́ bá ti mọ̀ pé rádaràda lẹ fẹ́ máa ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation. Mo ṣe fídíò kan ní last month. Mo ní tẹ́ bá ti rí pé rádaràda rédèrèdè lẹ fẹ́ máa búra yín lórí ọ̀rọ̀ Yorùbá nation, ẹ jẹ́ ká support Bọ́lá Ahmed Tinubu. Àwọn Yorùbá náà ló sọ pé wọ́n ní ọmọ ẹni oníṣèdí bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ ká fi ìlẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíì. Òótọ́ ni òwe yẹn. Ṣé bá ti fẹ́ gba Yorùbá nation nìyẹn? Mo dúpẹ́ Onítìrí kò kí n bá Sunday Igboho sọ̀rọ̀. Bàbá Bájí Akíntóyè kò kí n ta sí ìyá mo dúpẹ́ Onítìrí. Mo ní àtìgbà tí ìyá Onítìrí ti join Yorùbá nation, ó ní Yorùbá nation ti dàrú. Ìgbà tí woman yẹn ò tí ì join Yorùbá nation tó jẹ́ pé àwọn bàbá Bájí Akíntóyè àti Sunday Igboho nígbà yẹn lóòótọ́ àwọn agitator yẹn bára wọn jà, ẹsẹ̀kẹsẹ̀ ló máa parí ìjà wọn. Àtìgbà tí màmá yẹn ti join Yorùbá nation ó dẹ̀ kọ ẹ̀yìn àwọn agitator yẹn síra wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ń bára wọn jà. Mo ní màmá yìí mo sọ fún ọ̀rẹ́ mi kan Gbénga, mo ní màmá yìí wọ́n rán màmá yìí wá níṣẹ́. Màmá yẹn ó tún wá ṣe dé stage kan ó tún wá wọnú soyekoribe. Àtìgbà tí màmá yẹn ti wọ Yorùbá nation, mo dúpẹ́ Onítìrí. Àtìgbà yẹn làwọn agitators obìnrin yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ń bára wọn jà. Soyekoribe àti Dara wọn green. Yorùbáwuyì àti Lady K wọn green. Gbogbo wọn sá bẹ̀rẹ̀ sí ń bára wọn jà. Àtìgbà tí Madam Modúpẹ́ Onítìrí ti join Yorùbá nation, àtìgbà yẹn ni problem ti ṣẹlẹ̀ nínú Yorùbá nation.
mo sọ fún yín mo ní mo fúnra sí woman yìí sẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì sọ pé kí ni mò ń sọ yìí pé kí n má sọ bẹ́ẹ̀ pé ẹ̀ṣẹ̀ ni mo ní ìyá yìí sẹ́ mo ní àwọn olóṣèlú ló rán ìyá yìí wá torí ìyá yìí tẹ́lẹ̀ olóṣèlú ni ọkọ tó fẹ́ tẹ́lẹ̀ olóṣèlú ni kó tó kú Abíọ́lá. ọ̀pọ̀lọpọ̀ àwọn youth tí wọ́n support Yorùbá nation tó ń bẹ̀rẹ̀ sí sọ pé àwa ò fẹ́ Yorùbá nation àánú yín ṣe mí. Legacy tó wà ní France bí Legacy lọ pé tó ń support pé kí àwọn youth káwọn Yorùbá kan padà kan support Tinubu advantage ti tiẹ̀ òun ló ń wá. ó mọ̀ pé tí Tinubu bá débẹ̀ MC Olúọmọ ó máa pè ní France pé kó máa bọ̀ nílé ó máa fi sí ibì kan níbi tó ti ń gba owó níbi táwọn agbèrò ti ń ṣẹ́ níbi tó ti ń gba owó ta á fi sí ibì kan pé gbà ìwọ́n bí dúró síbi kó máa gba owó títí ẹ advantage títí wọn làwọn ń wá. gbogbo àwọn ẹnikẹ́ni tó ń support Bọ́lá Ahmed Tinubu advantage tara wọn ni. anybody tó bá ti ń support APC ó ń jẹ nínú APC yẹn ni mo sọ fún yín. anybody tó bá ti ń support APC ó ń jẹ nínú APC yẹn ni. ìyà ń jẹ àwọn ọmọ Nàìjíríà látọjọ́ yìí kò sí iná kò sóúnjẹ kò ṣiṣẹ́ ìyàwó gbogbo àwọn ìyàwó níyàwó gbogbo wọn pápátá wọn ti da olóṣó. tẹ bá tòsí ìyàwó níyàwó ní Nàìjíríà ń ṣe ordinary 1,000 naira ẹ máa dó ìyàwó níyàwó. ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni kò yẹ kó rí bẹ́ẹ̀. tẹ bá ti pe àwọn boys yẹn pé ẹ dìbò fún wa o bí a máa ṣe kan báyìí fún yín o tá bá ti débẹ̀ tẹ bá ti débẹ̀ ẹ ní rántí mẹ̀kúnnù tí àpò tara ilẹ̀ ọmọ jàdù kò yẹ kó rí bẹ́ẹ̀. tẹ́ ẹ bá ti sọ̀pọ́ọ̀tì tó bá jẹ́ pé rádaràda lẹ fẹ́ máa ṣe ní Yorùbá nation bí ẹ fẹ́ máa bára yín jà nínú Yorùbá nation ni o ẹ jẹ́ ká sọ̀pọ́ọ̀tì Bọ́lá Ahmed Tinubu tí àwọn Búsá àti Tinubu o kọ́ máa kó ìran Yorùbá lẹ́rú. ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tó bá sọ pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ lè ṣe nǹkan báyìí máa jiyàn. gbogbo àránsí àṣàsí tó ń sà sí àwọn Yorùbá nation orí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni ogun yẹn ti orí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ lógun yẹn ti dáhùn. àránsí àṣàsí yẹn orí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ló ti dáhùn dáadáa ogun yẹn ṣiṣẹ́ lára ṣó yẹ kó rí bẹ́ẹ̀. ó bẹ̀rẹ̀ sí bú àwọn ènìyàn ó bú ọmọdé ó bú àgbà. ṣé ká tó máa dá ṣé ẹ fẹ́ jẹ́ kí Sunday Igboho nísìnyí ṣé kó tó máa dára ẹ̀ lẹ́bi pé kí lòun dáwọ́ lé yìí. Sunday Igboho ó ní owó ó ní ọrọ̀ ó ní gbogbo kan ó wò pé kí lòun fẹ́ ṣe ìyà ń jẹ àwọn ọmọ ìlú wọn kidnap àwọn èèyàn wọn gba ransom lọ́wọ́ wọn tó dẹ̀ jẹ́ àwọn ọmọ Yorùbá tó dẹ̀ jẹ́ àwọn ọmọ ẹ̀jẹ̀ ó dẹ̀ jáde síta pé ọ̀rọ̀ yìí ò lè máa rí báyìí máa lọ ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí orí Sunday Igboho fi jáde kánípò tí mo nígbà yẹn ò bá ti fi ìran Yorùbá sílẹ̀ kó máa pa wọ́n bó ṣe ń pa wọ́n yẹn nígbà tó máa pa wọ́n tó stage kan àwọn lọ́balọ́ba àwọn gọ́fúnà wa tó jẹ́ àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá wọ́n máa dá sọ̀rọ̀ yìí àwọn lọ́balọ́ba àti àwọn gọ́fúnà wa wọ́n máa dá sí ọ̀rọ̀ yìí wọ́n ṣe ń pa wá nílẹ̀ Yorùbá Ọọ̀ni of Ilé Ifẹ̀ ó ń kóyàwó jọ. mo sọ̀rọ̀ kan ní ọjọ́ kan ní last month náà mo ṣe fídíò yẹn mo ní nǹkan tó bá ti bá ojú ó máa bá ẹ mú mo nígbà tó bá tó stage kan àwọn kábíyèsí tó wà ní ilẹ̀ Káàárọ̀-o-jíire wọ́n máa sá kàbàkàbà ìmí gan ní rántí ìyàwó tó fẹ́ ìmí gan ní rántí ọmọ ìmí gan ní rántí ilé ìmí gan ní rántí owó tó wà lákàntì. àwọn Fúlàní dẹ̀ ń tẹ ojú yín mọ́lẹ̀ nílùú yín Fúlàní tún jáde nísìn wọ́n ní àwọn fẹ́ jẹ Aláàfin ní Ọ̀yọ́ gbogbo àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ ń wò torí tí kan tẹ́ ẹ máa jẹ ìjẹkújẹ tẹ́ tí ń jẹ láti ọdún tó ti ń lọ mọ́dà 60 something years tẹ́ tí ń jẹ ìjẹkújẹ yẹn náà síbẹ̀síbẹ̀ kò tó yín ẹ̀gbọ́n Fúlàní dẹ̀ ń pa ìran yín
ojoojúmọ́ ló fi ń ta ẹ̀jẹ̀ ọmọ Yorùbá sílẹ̀. Àwọn kábíyèsí pátì nìkan la ti rí wọn. Ìmí á gbé ṣéènì kọ́rùn, ìmí á lo agbádá, ìmí á wọ agbádá, ìmí á máa ṣe yàlà yòlò. Ẹ tẹ̀ rántí pé ọjọ́ kan ẹ máa lè sùn tẹ́ẹ̀dẹ̀ ní jí mọ́ for life. Ọọ̀ni of Ilé-Ifẹ̀, ẹ tẹ̀ rò ní ọjọ́ kan bí wọ́n ṣe pa àwọn ọmọ yín, ẹ tẹ̀ sọ sí alálẹ̀ẹ́dẹ̀ ń wò yín. Ẹ lè sùn ní ọjọ́ kan kẹ́ má jí mọ́. Ẹ fi ti Aláàfin Ọ̀yọ́ fi kọ́gbọ́n. Gbogbo ìyàwó tó kó jọ, ọjọ́ tó bá sọ pé Aláàfin lè kú ní táìmù yẹn, tó bá sọ kò ní believe. Nígbà tí Aláàfin kú sí báyìí, gbogbo ìyàwó tó fẹ́ jọ sí gbogbo palace pápátá wọ́n ti di ìyàwó níyàwó. Ọọ̀ni of Ilé-Ifẹ̀, ẹ dá sọ̀rọ̀ Yorùbá. Tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kí alálẹ̀ kó bí yín. Àwọn kan sọ pé kan sọ̀rọ̀ sí àwọn kábíyèsí, ẹ má sọ̀rọ̀ sí àwọn lọ́balọ́ba. Báwo ni wọ́n ṣe ní sọ̀rọ̀ sí àwọn lọ́balọ́ba? Tí ọmọ bá béèrè kan lọ́wọ́ bàbá ẹ̀, tí bàbá yẹn ò bá tètè dáhùn kó fún nìkan tó ń béèrè, ọmọ yẹn á sì máa wọ́ọ̀rì ẹ̀ ni. Ọmọ yẹn á máa ṣe nǹkan tó ní fẹ́. Fúlàní dẹ̀ ń pa ìran wa láti ọjọ́ yìí. Àwọn ìyá wa, àwọn ìyá àti bàbá wọn lè lọ sóko mọ́ láti lọ gbin oko. Fúlàní dẹ̀ ń pa wá, wọ́n dẹ̀ ń ráìdì wa. Àwọn lọ́balọ́ba tó wà nílẹ̀ káàrọ̀ jíire, wọn ò dẹ̀ sọ ọ̀rọ̀ torí tí kan tó máa jẹ, torí pé wọ́n ti jẹ́ dòdò, wọn ò lè sọ òdodo. Ẹ̀yin kábíyèsí tẹ́ wà nílẹ̀ káàrọ̀ jíire, mo fẹ́ sọ̀rọ̀ kan fún yín. Kò sí àṣegbé láyé yìí, àṣepamọ́ ló wà. Mo sọ̀rọ̀ kan fún yín sẹ́ẹ̀, mo tútù sọ. Mo ní ìkan tó bá ti bá ojú ó máa bá ẹ mú. Mo nígbà tí wàhálà yẹn bá máa ṣẹlẹ̀ sẹ́ẹ̀, kò ní sí, tẹ́ bá sọ pé ẹ fẹ́ sá lọ, pé ẹ fẹ́ lọ gbé jẹ́ẹ̀tì yẹn, ẹ fẹ́ sá lọ, kò ní sáyè mọ́. Ẹ ní rántí ìyàwó, ẹ ní rántí ọmọ, ẹ ní rántí pálásì tẹ́ wà, ẹ ní rántí ilé tẹ́ kọ́. Fúlàní pa àwọn ọmọ yín. Ẹ dẹ̀ jẹ́ kábíyèsí lé wa lórí. Nígbà tí Fúlàní bá pa wá tọ́ Ọọ̀ni of Ilé-Ifẹ̀, ta ni gangan lẹ fẹ́ jọba lé lórí ní ààfin? Nígbà tí àwọn Fúlàní bá pa àwọn ìran yín tán, ẹ̀ ń kó ìyàwó jọ. Ẹ jẹ́ n sọ fún yín, Ọọ̀ni, ṣe rí ìyàwó tẹ́ kó jọ yẹn, pàṣán ni Ọlọ́run fẹ́ fi máa nà yín. Ìyàwó tẹ́ kó jọ yẹn, ọ̀tí tẹ́ bá dáhùn sọ̀rọ̀ àwọn ọmọ káàrọ̀ jíire, bí ìyà ṣe ń jẹ wọ́n, bí Fúlàní ṣe ń pa wá, tẹ́ bá dáhùn sọ̀rọ̀ wọn, gbogbo ìyàwó tẹ́ kó jọ yẹn pàṣán ló jẹ́ fún yín. Ẹ lọ kọ sílẹ̀. Àwa ìran Yorùbá, a kì í ṣe ìran ẹrú, ìran ọmọládé ni wá. Kò yẹ kọ́ ọmọ Yorùbá kankan máa sọ́fà. Tá bá ń sọ pé àwọn ìjọba wa ló ń ba ayé wa jẹ́, kò ń ṣèjọba nìkan. Àwọn kábíyèsí kan pẹ̀lú àwọn tó ba ayé wa jẹ́, tó ba ayé ọ̀dọ́ jẹ́, kò ń ṣe ìjọba nìkan. Torí ẹ̀yin àti ìjọba ẹjọ́ ṣiṣẹ́ pọ̀ ni. Tó bá kó góòlù, tó bá tà, wọ́n máa pín fún inú ẹ̀. Ẹ ń kó ìyàwó jọ. Fúlàní dẹ̀ ń pa ìran yín. Àwọn ọmọ Yorùbá nation wọ́n jáde, wọ́n ṣe rally, wọ́n béèrè ẹ̀tọ́ wọn lọ́wọ́ ìjọba pé ìkan báyìí ni kí ìjọba ṣe fún wọn. Ọlọ́pàá dẹ̀ débẹ̀, wọ́n dẹ̀ yìnbọn, wọ́n dẹ̀ pa wọ́n. Gbogbo olú ló ti ṣe rally, gbogbo àgbáyé ló ti máa ń ṣe rally, táwọn yìí tún máa jáde. Tí ọlọ́pàá bá ti jáde báyìí, ọlọ́pàá ń gáàdì wọn ni. Torí ti hold up mọ́tò, kí go-slow má bàa mú, lọ́lọ́pàá sì máa gáàdì wọn, kọ́ má bàa bára wọn jà. But àwa tiwa, a máa pa àwọn ọmọ wa ni. Ṣùgbọ́n Ọlọ́run máa bí yín. Election tẹ́fẹ́ dì ní next month February, ó máa dàrú mọ́ yín lójú ni.
until tẹ bá ṣètò security ní Nàìjíríà, tẹ bá ṣètò oúnjẹ àti iná àti iṣẹ́ kẹ fún ọmọ ìlú kán lè ní ìsinmi, ìgbà ẹni gbogbo kan tẹ bá dá ọ lé ayọrísí rere. Tẹ bá ṣe bẹ́ẹ̀, election next month tó ń bọ̀ yìí ó máa dojúrú ni, ẹni rójú tú ẹ̀. ẹ ti gbogbo àwọn ọmọ yìí jáde síta, àwọn ìlú tó wọ́ tiwa à lọ síbẹ̀ à lọ ṣerú fún àwọn òyìnbó. táwọn Haúsá bá ti ta góòlù, tó bá ti ta epo, tó bá ti ta gẹrú, tó bá ti ta gbogbo nǹkan gbogbo nǹkan ìní tọ́nà ń fún wa, ká fi máa maintain life wa, ká fi máa maintain gbogbo ìrandíran wa, ẹ kó tà, ẹ fi kóyàwó jọ. táwọn Fúlàní bá ti gbowó fún yín inú Ghana must go, wọ́n bá pa gbogbo ọmọ yín, kò sí èyí tó kàn yín, ṣùgbọ́n gbogbo yín pápátá lẹ máa gba pàṣọ lọ́dọ̀ Ọlọ́run. gbogbo yín pápátá lè máa gba pàṣẹ lọ́dọ̀ Ọlọ́run. ẹ̀yin kábíyèsí tẹ́ kóyàwó jọ yẹn, ẹ lè má gbọ́ pàmọ́ lórí ọ̀rọ̀ ọmọ. ìyàwó tẹ́ kó jọ yẹn òun ló máa gbógun tì yín. ìyàwó tẹ́ kó jọ yẹn tẹ́ dá sí ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá, ọ̀rọ̀ àwọn ọmọ káàrọ̀ jíire, tẹ́ dá sọ̀rọ̀ wọn tí yá dẹ̀ ń jẹ wọn, tẹ́ dẹ̀ ń wò wọ́n, tẹ́ dẹ̀ lóòótọ́ ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀, ẹ mọ̀ kan tí ẹ kẹ́ ṣe ẹ ṣe. ìyàwó tẹ́ kó jọ yẹn ni Ọlọ́run máa fi ṣe pàṣọ fún yín ní agbára Jésù, ní agbára alálẹ̀, ní agbára àwọn ọmọ tó ń pa, lágbára àwọn ọmọ òkú ọ̀run tó ń pa ní Lẹ́kí tógè tó ń pa láìpẹ́ yìí, ó máa bí yín.